95% of people that surrounded me tí mo rí bí ọ̀rẹ́ kí tó ní issue yẹn ọ̀rẹ́ mo pọ̀ wọ́n nígbà tí mo dé ibi tí mo lọ yẹn mo tó pé ọ̀tá ni wọ́n ṣe ọ̀rẹ́ mi. Iléeṣẹ́ BBC Yoruba ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ògbóǹtarìgì àti ìlúmọ̀ọ́ká ọkùnrin kan tí a mọ̀ sí Seun Egbegbe tí máa ń ṣe àfihàn fún àwọn oní sinimá àtàwọn oní tíátà tá a mọ̀ sí filmmaker àti producer. Lọ́dún 2016 ìròyìn kan jáde pé wọ́n mú Seun Egbegbe pé ó rè jí fóònù ní Computer Village. Ó jáde ó ní irọ́ ni òun kọ́ òun wà nílé òun. Ṣàìdédé ńlá tó gbọ́ ńgbò tó bí oṣù bíi mélòó kan ni wọ́n tún gbé pé ó rè gbá àwọn tí wọ́n máa ń ṣe dìbẹ̀ burú dìsẹ́ǹjì pé ó ti gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù lọ́wọ́ àwọn èèyàn yìí tí ò sì dá owó ọ̀hún padà. Ká tó wí ká tó fọ̀ ó bára rẹ̀ nílé ẹjọ́. Láti bẹ̀ ó di kọ́sọ́ ní Ikoyi Prison ní ìpínlẹ̀ Èkó níbi tó ti lò bí ọdún bíi 5 sí 6 gbáko. Wọ́n sì ní ìgbà tó lọ yìí kò rí ẹni tí ó so ń dúró fún. Ó wà lára àwọn nǹkan tí ó jẹ́ kí ó pẹ́ lẹ́wọ̀n. Láti ìgbà náà ni àwọn ayé ti ń wò pé ọkùnrin yìí Seun Egbegbe yìí náà la tún mọ̀ mọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàápàá jùlọ Toyin Abraham tí ń ṣe òṣèré. Ó sì ní àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n jẹ́ gbajúgbajà àwọn èèyàn tí wọ́n rọ̀ mọ́. Nínú fọ́nrán yìí ẹni tí ń sọ fáwọn èèyàn pé kò sí èèyàn kankan àfẹni ọba rí lóòótọ́ òun ráwọn kan tí wọ́n dúró tì òun ò sì ní ṣaláìmọ́ dúpẹ́ lọ́wọ́ wọn. Àmọ́ àwọn kan tí wọ́n dúró tì òun gbágbáágbá tẹ́lẹ̀ tó jẹ́ pé kòríkòsùn ni àmọ́ ńgbà wàhálà dé wọ́n fẹsẹ̀ fẹ́ àfikọ́ Ọlọ́run wọn ṣàánú wa wàhálà ò tí ì dé ta ni ó dúró tí ó lè. Ó sì ní pé gbogbo ohun tí wọ́n ní òun ṣe kọ́ lòun ṣe o kọ́ Ọlọ́run wọn ṣàánú àmọ́ ìjìyà ẹ̀ṣẹ̀ tóun ti ṣẹ̀ tẹ́lẹ̀ nítorí òun ṣe séǹtì. Ẹ máa gbọ́ làbárè tí ó bá ikọ̀ ìròyìn BBC Yoruba sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ yìí. Orúkọ rẹ̀ ni Oluwaseun Olasunkanmi Kareem. Ṣé ẹ mọ̀ pé láìpẹ́ yìí ní ilé ẹjọ́ kan wọ́n dá ẹjọ́ fún un pé kó lọ lo ọdún bákan tó pọ̀ díẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n. Àmọ́ ìwádìí ọ̀hún àti ẹjọ́ ọ̀hún sọ pé ọdún tó ti lò níbi tí a ti ń dúró gba ẹjọ́. Ẹ mọ̀ pé ilẹ̀ Nàìjíríà kéèyàn tó rí ẹjọ́ ìdájọ́ ó ti lè lo ọdún gbọ̀ngàn ní ẹ̀wọ̀n ní àhámọ́. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ̀ rí. Wọ́n ní ọdún tó ti lò ní àhámọ́ ó ti fẹ́ tó àbó ti tó ọdún tí ó yẹ ó lò nígbà tí wọ́n dá ẹjọ́ fún un. Nítorí èyí wọ́n ti fi í lẹ̀. Látìgbà náà làwọn oníwèé ìròyìn ti ń rè bá káàkiri pé bàbá ẹ wá sọ ohun tí ojú yín tó ní ọgbà ẹ̀wọ̀n. Ẹ̀wọ̀n náà ló sì ń sọ oríṣiríṣi. Lára àwọn kan tó sọ nínú ìwádìí yìí àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí fún àwọn iléeṣẹ́ BBC Yorùbá òun ni pé òun ti di àtúnbí. Ó dàbí ẹni pé Ọlọ́run dìdí ìfẹ́ ní kóun lọ kọ́ ẹ̀kọ́ nínú tí ó ṣẹlẹ̀ sóun ni. Ọkọ Ọlọ́run ó ṣàánú òun ni o. Báyìí ẹni táwọn mọ̀ Seun Egbegbe tẹ́lẹ̀ àbẹ́ntẹ́ ẹ̀ mọ̀ ní Seun Egbegbe ó ti yí padà òun ti di èèyàn tuntun. Ẹ gbọ́ làbárè tí wọ́n bá sọ. Yorùbá Report náà ni ẹ máa kàn sí wa láwọn ìkànnì wa káàkiri pàápàá jùlọ ní ìkànnì wa lórí YouTube. Ẹ ǹlẹ́ o. Nípa kan tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi tí mo lọ mo fẹ́ sọ pa kankan nípa kan tó ṣẹlẹ̀ bọ̀ tabawo ọ̀tá pọ̀ lóge mi kò sí kan tó mo lè sọ pé àìrọ́ ló ń pa kíní kan kò rí bẹ́ẹ̀ kan tó pé kíni ibi tó àwọn ọ̀tá tọ́ta bá ti wà tó bá sọ pé èèyàn kan olówó ńlá ni o gbajúmọ̀ ni o ó lọ sí ọjà tó ń ta ata ó lọ jẹ́ ata 1,000 ata 200 naira 100 naira bẹ́ẹ̀ àwọn tó jẹ́ ẹ̀ta ẹ̀ wọ́n máa believe bẹ́ẹ̀ so mi ó lẹ́nu bẹ̀rẹ̀ ní explanation kan there are some people tó pé kò sí kan tó lè sọ títí náà ìrọ̀ náà lọ́dọ̀ tí wọ́n but thank God for life inú mi dùn pé nǹkan tó yóò ṣẹlẹ̀ sí mi yìí Ọlọ́run nífẹ̀ẹ́ mi bá tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ mọ̀ pé ó ní kankan tí ọlọ́fẹ́ kó jáde bẹ́ẹ̀ ló fi mí ó ṣe kí n lọ sí ìrìn àjò tí mo rìn yẹn you know what I'm saying
because ojú mi last many things. I'm about to tell people that ìkan tó gbé mi dé ọgbà ẹ̀wọ̀n tí mo fi lọ́dún mẹ́fà kò sí ìkan tí mo ṣe never kò sí ìkan tí mo ṣe mo jẹ̀bi ẹ̀sùn yẹn but nígbà tó bá sọ pé ó jẹ̀bi ẹ̀sùn kan kí ni kankan ọ̀nà àti pé ọ̀wọ́n tó ti ṣe tí mo ti fojú fò dá kọ mi I'm not a saint do you get me but inú mi dùn pé ọba ìkìlọ síbẹ̀ yẹn kí bá lè mọ kí mo mọ ẹ̀kọ́ tó pè ní ayé kí mọ̀ tó yàtọ̀ sí ọ̀sẹ̀ because 95% of people that surrounded me tí mo rí bí ọ̀rẹ́ kí tó ní issue yẹn ọ̀rẹ́ mo pè wọ́n nígbà tí mo dé ibi tí mo lọ yẹn mo tó pé ọ̀tá ni wọ́n hàn iṣẹ́ ọ̀rẹ́ mi ẹni tó máa fún lórí ọ̀fẹ́ tó bá fẹ́ kó ní ó mọ̀ pé kan wà wájú tó fẹ́ ṣe fún ẹni dáadáa ni Ọlọ́run máa yẹ kó pass through journey bẹ́ẹ̀ you know what I'm saying tó pé tí bá pé issue ìṣẹ̀lẹ̀ wọn ti mọ́lé tí bá máa pé mo ò ní problem kankan tí bá máa padà wá filé ayé lẹ̀ máa live life ara mi jáde ni because gbogbo wọn tó sọ̀rọ̀ nípa wa ta kí tó ń lójú yẹn ọ̀rẹ́ èèyàn ní oko wọn. There's a guy in my PA then nígbà tí kíṣù yẹn tó ṣẹlẹ̀ tó bá máa fún mi ní omi lásán á ní Ọlọ́run mi á ní lẹ́yìn Ọlọ́run èmi ní Ọlọ́run tó kejì tó máa fún mi ló jẹ pẹ̀lú ìkúnlẹ̀ ni ẹni tó pẹ̀lú Ọlọ́run mi kò fọjọ́ kan wá visit mi ní prison rẹ̀ mo nígbà pé tó wá fún yàn 5 billion lórí mi ẹni náà bọ́ ti wá pẹ̀lú pé kọ́fì kan sí ọtí Seunegbegbe wọn ò ní gbà but gbà tí mo wá dé bẹ̀ yẹn tí mo dé prison tí mo rè ayé tán mo ṣe wá mọ̀ pé àwọn tí mo sọ yìí kọ́ fún wọn ní 50,000 naira kọ́ lọ fún ọ báyìí sí oúnjẹ àfisọ́ sí Seunegbegbe wọn máa ṣe àwọn kan tó wà tí mo èèyàn ronú sí tọ́jú sí mo fẹ́ máa sọ orúkọ wọn pé èèyàn ńlá náà ni wọ́n mo fẹ́ mention ni wọ́n kọ́ bẹ́ẹ̀ tó yẹ pé nígbà tí mo wà ní prison tí mo jáde pé mo lò like 6 months like 1 year tí bá jáde mo ò ní gbọ́nà mo sì ní gbọ́nà so mo á rí ilé ayé yẹn tán gbogbo Welcome to my party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink cause I think I'm going all in. Get me a shrink who can catch me when I'm falling. Cover up my scars, flip the handlebars. Crashing in my car, wake up in a bar. I'll be a superstar, just on my avatar. This world is so bizarre, empty out the reservoir. Yeah, I'm taking 6 shots, yeah, straight to the face. And I wanna get lost, I'm sick of this place. Don't know how to stop when I'm feeling this way. So I'm taking 6 shots till I'm feeling okay. I think I'm going crazy, don't think I'll get home safe. So I'm taking 6 shots, all straight to the face. I'm taking 6 shots, are you coming with me? I'm taking 6 shots, yeah, straight to the face. And I wanna get lost, I'm sick of this place. Don't know how to stop when I'm feeling this way. So I'm taking 6 shots till I'm feeling okay. I think I'm going crazy, don't think I'll get home safe. So I'm taking 6 shots, all straight to the face. I'm taking 6 shots, are you coming with me? Sometimes you need to let loose, grab juice, get goose, tattoos, taboos, get screwed. Loosen up, buttercup, all those hate comments will never make you feel enough. We're all adequate graduates, heart full of calluses, but we know calculus. Damn, ain't that fabulous? Can't wait to apply all those mathematicus. But we can't get a job that pays us enough. I'm about to pop off. Fuck you, you're lost. We all know that we never really want a boss. So I'ma do what I want to, something I can't undo. Yeah, I'ma do what I want to, something I can't undo. I'm taking 6 shots, yeah, straight to the face. And I wanna get lost, I'm sick of this place. Don't know how to stop when I'm feeling this way. So I'm taking 6 shots till I'm feeling okay. I think I'm going crazy, don't think I'll get home safe. So I'm taking 6 shots, all straight to the face. I'm taking 6 shots, are you coming with me? I'm taking 6 shots, yeah, straight to the face. And I wanna get lost, I'm sick of this place. Don't know how to stop when I'm feeling this way. So I'm taking 6 shots till I'm feeling okay. I think I'm going crazy, don't
ṣé mo dúpẹ́ gan ilé àtúnránsí náà kò ní dárò lágbó Ọlọ́run lílọ bíbọ̀ yín kò ní bára yín nínú. Òun náà lẹ ti fi tí ara yín gbọ́ ohun tẹ̀sí ti fojú ara yín wò ó. A lérò pé ẹ̀rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ lára ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí. Wọ́n ní kọ́lọ́run ó ṣàánú wa ni, kọ́lọ́run má jẹ́ a ṣìṣe. Ẹni tí ayé ti ń wò ní àpéwò bí èèyàn ńlá kọ́mọ di ẹni ẹ̀yìn, kọ́mọ di ẹni àwa ń tutọ́ sí pé Ọlọ́run má jẹ́ ká close mọ́, ká associate mọ́ irú èèyàn báyìí. Yorùbá Report náà ni ẹ máa kàn sí wa. Bẹ́ẹ̀ bá rí nǹkan tí ó wù yín láti sọ nípa fọ́nrán yìí, ẹ lè fi sílẹ̀ nínú àtẹ̀ránṣẹ́ wa àbí níbi tí a ti lè make comment nínú fídíò yìí àbí fọ́nrán yìí. Ẹ ǹlẹ́ o.